káàbọ̀ sórí ètò bàbá ètò lórí Orísun nìkan ni gbogbo ojú tó wò mí nínú ilé Lara Olubo ni mò ń jẹ́ ẹ̀yin tèmi nínú ilé lórí ètò lẹ́ni àwọn àlejò mi wọ́n ti wà ń kálẹ̀ yín náà mọ̀ pé tí wọ́n ti ní àwọn àlejò mi wọ́n ti wà ń kálẹ̀ kì í ṣe yọkan nu gbogbo èèyàn olólùfẹ́ ètò bàbá ètò kí n tó gbé àwọn àlejò mi wọlé tọkọtaya ni wọ́n kí n tó wá gbé wọn wọlé ẹ dákun gbogbo àwọn òbí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ bó ṣe máa yé wa yékéyéké wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè òṣì ò ní ta kankan òṣì ò ní bá kankan nínú wa lágbára Ọlọ́run bá ẹ dákun ẹ jẹ́ ká fi ètò sọ́mọ bíbí nítorí owó iléèwé náà ni ká tọ́jú ọmọ ẹmọ bàbá bíbí mẹ́rin pé làfẹ́ bí ẹ jẹ́ ká bí mẹ́rin ká dẹ̀ fún wọn ní ẹ̀kọ́ tó yanrantí tó yan dáadáa tó dáa tó ṣe kí ni táwọn ti tọrọ lọ́fà ní thumbs up àwọn tó pé a máa fún wọn ní time a máa fún wọn ní àǹfààní láti lè dára tó bá wù wọ́n ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la òrí bẹ́ẹ̀ ẹ̀yin tèmi nínú ilé ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára tó ń bá padà dé pàtàkì lọ̀rọ̀ mi ẹni bá sábà kó má fi ṣèbínú ẹ mọ̀ pé Lara Olubo tó tọmọdé ni máa fi ń sọ tàgbàlagbà lẹ́ máa fi bá mi gbé ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára tí mo bá padà dé àti tọkọtaya tó jẹ́ àlejò mi lórí ètò lẹ́ni ẹ fẹ́ mí sí wọn lájọ máa wọlé dé ẹ kú dédé àsìkò. ẹ kú dédé àsìkò ẹ̀yin aráalé ẹ sì kú ìgbádùn ètò yín ètò wa ètò bàbá ètò lọ́sẹ̀ yìí kí n tó lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ ti ọjọ́ òní a ó máa sọ̀rọ̀ nípa ìbéèrè tí ẹnìkan fi ránṣẹ́ sí mi wọ́n fẹ́ mọ̀ nípa ohun tí ó ń fa inú ríro gẹ́gẹ́ bí a ṣe mọ̀ gbogbo ẹ̀yà ara tí Ọlọ́run dá ní ó ní iṣẹ́ pàtó tí Ọlọ́run ti dá fún wọn ṣùgbọ́n tí a bá sọ̀rọ̀ nípa inú ríro oríṣiríṣi ẹ̀yà ara ni ó wà nínú ikùn bí a ṣe ń rí ikùn yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe wà kì í ṣe ohun kan ló máa ń fa inú rírun ó lè jẹ́ ẹ̀dọ̀ ó lè jẹ́ kíndìnrín ó lè jẹ́ ọ́sà èyí tí wọ́n ń pè ní ọgbẹ́ inú ó ti lè jẹ́ nǹkan tí wọ́n ń pè ní pneumonia nítorí pé ó súnmọ́ ìsàlẹ̀ inú ìdí nìyí mo fẹ́ gba irú ẹni bẹ́ẹ̀ níyànjú tí inú bá ń ròyàn ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó lọ rí dókítà wọn ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n ya fọ́tò kí wọ́n ṣe scan kí wọ́n gba ẹ̀jẹ̀ kí wọ́n gba ìtọ̀ kí wọ́n mọ ohun tí ó ń ṣe wọ́n pàtó kí wọ́n lè sọ irú oògùn tí wọ́n á lò fún irú ẹni bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọjọ́ òní a fẹ́ máa sọ̀rọ̀ fún wa nípa gìrì ọmọdé tí a ń pè ní febrile convulsion kí ni a ń pè ní febrile convulsion febrile convulsion jẹ́ gìrì tí ó máa ń ṣẹlẹ̀ nínú ọmọdé tí ó bẹ̀rẹ̀ láti oṣù mẹ́fà títí dé ọjọ́ orí tí wọ́n ọdún márùn-ún ẹni tí ọjọ́ orí wọn bá wà láti oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́fà títí di ọdún márùn-ún kí ni àwọn nǹkan tí ó lè fa gìrì ọmọdé a máa ń rí i pé gìrì ọmọdé máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ara ọmọdé bá ti gbóná lágbòójù a máa rí i pé tí wọ́n bá ní ibà àpọ́njú malaria infection nínú ìtọ̀ infection nínú àyà tí wọ́n máa ń pè ní òtútù àyà tí ọyún bá ń jáde nínú etí tí ọmọdé bá ń yàgbẹ́ gbuuru tí ọmọdé bá ń bì tí ọmọdé bá ń wúkọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó lè fa gìrì ọ̀pọ̀ ìgbà ni a tiẹ̀ máa ń rí àwọn àṣà ilẹ̀ Yorùbá kan wà tí a máa ń ṣe bí kí a máa kí ẹsẹ̀ ọmọ bọ inú iná kí a máa kí ẹsẹ̀ ọmọ bọ inú omi gbóná kí a máa kọ ìlà sí ọmọ lára kí wọ́n sọ pé àbíkú ni ọmọ kí wọ́n máa fi àlùbọ́sà sí ojú ọmọ àbí omi ṣúgà gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ àṣà burúkú tí ó lè fa ìjàmbá bá ẹ̀yà ara ó lè fa ìjàmbá bá ojú ó lè fa ìjàmbá bá kíndìnrín ọmọ ó lè fa ìjàmbá bá ọkàn gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú tí gbogbo irú àwọn nǹkan wọ̀nyí bá ṣẹlẹ̀ sí àwọn ọmọdé màá fẹ́ gbà wá níyànjú ẹ jẹ́ kí a gbé wọn lọ sí ilé ìwòsàn ẹ jẹ́ kí wọ́n lọ rí dókítà kí wọ́n gba ẹ̀jẹ̀ kí wọ́n gba ìtọ̀ kí wọ́n gba ìgbẹ́ kí wọ́n mọ ohun pàtó tí ó ń fa gìrì nínú irú ọmọdé bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìgbà a tilẹ̀ máa gba omi láti ẹ̀yìn láti yẹ̀ wò ká mọ ohun pàtó tí ó ń fa irú gìrì ọmọdé báyìí kí ni àwọn nǹkan tí a lè ṣe tí a fi lè dènà sí irú nǹkan báyìí nínú àwọn ọmọdé a fẹ́ gba gbogbo wa níyànjú pé àwọn ọmọ wa ẹ jẹ́ kí a máa gba abẹ́rẹ́ àjẹsára fún wọn déédéé tán bá ti bí wọn èyí tí a máa gbà gẹ́gẹ́ bí a bá ti bí ọmọ èyí tí a máa gbà lọ́sẹ̀ mẹ́fà èyí tí a máa gbà ní ọ̀sẹ̀ mẹ́wàá èyí tí a máa gbà tí wọ́n bá ti pé oṣù méjì àbọ̀ èyí tí a máa gbà tí wọ́n bá ti pé oṣù mẹ́fà èyí tí a máa gbà tí wọ́n bá ti pé oṣù mẹ́sàn-án èyí tí a máa gbà tí ọmọ bá ti pé ọdún méjì gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a fẹ́ kí a gbà tó fi lè dènà bá
àrùn burúkú tí à ń sọ̀rọ̀ nípa wọ̀nyí. Lẹ́lẹ́kejì, a fẹ́ gba àwọn ìyá wa níyànjú wípé tí a bá ti bí ọmọ, a fẹ́ kí a máa fún wọn ní ọyàn. Ọmọ tí a bá bí, a fẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ kí ó máa mu ọyàn fún oṣù 6. Lẹ́yìn èyí, a lè fi oúnjẹ tí àwọn àgbàlagbà ń jẹ, a lè máa fún wọn. Ẹlẹ́kẹta, a fẹ́ gba àwọn ìyá wa nímọ̀ràn pé kí wọ́n máa fún àwọn ọmọ ní oúnjẹ déédéé. Ọmọ kékeré nílò ẹ̀yìn oúnjẹ tí ó ń ṣe ara lóore dáradára yàtọ̀ fún oúnjẹ tí àgbàlagbà ń jẹ. Tí àwọn ọmọ bá ti jẹ oúnjẹ tí ó ń ṣe ara lóore, irú ọmọ bẹ́ẹ̀ á lè dènà bá àìsàn káìsàn àti ìjàmbá kí ìjàmbá tó bá fẹ́ dé bá ara. Ẹlẹ́kẹta, a fẹ́ gba àwọn ìyá ní ìmọ̀ràn yìí pé àyíká àti gbogbo ibi tí àwọn ọmọ ti ń ṣeré á dára kí a máa tún gbogbo ibẹ̀ ṣe. Kì í ṣe pé kí ọmọ kan máa wọnú ẹrọ̀fọ̀, kó máa wọnú ilẹ̀, kó máa ṣe ìtọ́jú ara, kó máa ṣe ìtọ́jú egbò, kó máa ṣe ìtọ́jú gbogbo ara wọn dáradára. Bẹ́ẹ̀, a tún fẹ́ gbà wọ́n níyànjú wípé kí wọ́n máa gbé ọmọ lọ rí dókítà lóòrèkóòrè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, àwọn nǹkan wà tó jẹ́ gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá tí a máa ń ṣe tí a sì fẹ́ kí a dẹ́kun ẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú, a fẹ́ gba àwọn ìyá nímọ̀ràn. Àwọn àṣà ilẹ̀ Yorùbá kan wà tí a fẹ́ gbà wá nímọ̀ràn pé kí a dáwọ́ rẹ̀ dúró. Àkọ́kọ́, tí ọmọ bá ní gìrì, kò yẹ kí a máa fi irú ẹsẹ̀ ọmọ bẹ́ẹ̀ jóná tàbí kí a máa da omi gbóná sí irú ẹsẹ̀ ọmọ bẹ́ẹ̀. Eléyìí lè fa ìjàmbá ńlá bá ọmọ àti ọjọ́ iwájú ọmọ. Ẹ̀kejì, ẹ má jẹ́ kí a máa fi àlùbọ́sà tàbí omi ṣúgà sí ojú ọmọ. Ẹ̀kẹta, ẹ má jẹ́ kí a máa fi ṣíbí sí ẹnu ọmọ tó bá ní gìrì. Tí ọmọ bá ní gìrì, ẹ jẹ́ kí a bọ́ aṣọ ọmọ náà, ká gbé ọmọ náà, ká jẹ́ kó sùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbí ẹ̀gbẹ́ òsì. Gbogbo nǹkan wọ̀nyí kò ní fa wàhálà bá ọmọ. Gbogbo ọ̀pọ̀ ìgbà tí a bá ti kí ṣíbí bọ ẹnu ọmọ, a máa ṣe wọ́n léṣe láhán, a máa ṣe wọ́n léṣe ní ọ̀nà fún. Èyí á tún fa àìsàn mìíràn kún ohun tí ó ń ṣe ọmọ náà. Ẹlẹ́kẹrin, a fẹ́ kí àwọn ìyá wa kí wọ́n dẹ́kun láti máa ṣe láti máa ṣe iṣẹ́ abẹ fún ọmọ nílé. Tí a bá bí ọmọ, ẹ jẹ́ kí a gbé ọmọ lọ ilé ìwòsàn kí wọ́n dákó fún irú ọmọ bẹ́ẹ̀. Tí wọ́n bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí bí dókítà ṣe sọ fún wọn pé kí a ṣe, a rí pé kò ní sí wàhálà tàbí ìdààmú. A ti bá wa sọ̀rọ̀ nípa inú dídùn, a ti bá wa sọ̀rọ̀ nípa gìrì ọmọdé. Tí a bá ní ìbéèrè tàbí ohunkóhun tí ó rú wa lójú, ẹ pè mí sórí nọ́mbà mi ní 08055598545. Lẹ́ẹ̀kan sí 08055598545. Orúkọ mi ni Dr. Alabi Olusola. Ó tún dìgbà kan náà. Láyọ̀.